lọ́wọ́. There are countries that say they do not do that. Torí pé kí ni Sátánì ti gbogbo. Because Satan has taken the crown. Ọlọ́run lé ní pẹ́sẹ́ òun ló máa lékè. They said it is his own that is going to be arose. So ìsinmi Jésù kan fẹ́ mọ àwọn tí. This is the season that Jesus Christ wants to know his fellows. Ìsinmi Ọlọ́run kan fẹ́ mọ àwọn tó nífẹ̀ẹ́ òun. This is the time that God wants to know those who Tó bá kú love nígbà him. tí Kristi ayọ̀ ní fún ẹ. If you die for Christ, it's a joy for Ikú kí you. Jésù púpọ̀ kúkú ìrọ̀rùn. The death that the Lord Báwọn àwọn òjíṣẹ́ Ọlọ́run káàkiri. if you should look at all the Kò shepherds sẹ́ni around, tó fọwọ́ rọrí sùn. none of them sleep peacefully. Kò sẹ́ni tó fọwọ́ rọrí kú. None of them died peacefully. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àdìgbọ́n máa lọ ṣọ́ọ̀ṣì mọ́. Many said don't go to church, Ṣùgbọ́n ìwọ ni mo rí Ọlọ́run tó ń sìn. but you know the God you are serving. Ṣùgbọ́n Ọlọ́run ò sùn lórí èmi àti wọn. Our God did not sleep over you and I. Ẹ̀mí mọ́ ò dákẹ́ lórí ọ̀rọ̀ èmi àti wọn. Holy Spirit has not kept quiet over you Àánú and èmi àti wọn rí bẹ́ẹ̀ màmá bàbá. I. We both enjoy the message. Ṣàfihàn ọjọ́ òní. For us to see today, Ṣé pé wọ́n yá pípé wa náà ni? know that we are so righteous. Àánú la nígbà ọ̀rọ̀ Ọlọ́run lásán lọ́wọ́ ọ̀tọ̀dé ọlọ́yà padà It sẹ́yìn. is mercy of God that we see. We are talking the word of God. We are talking the word of Àwọn God. àlejò máa ń wà láàrin wa. Ìjọ náà tó lọ gbélé mi lọ́wọ́ mo gbọ́dọ̀. The church Àlejò of máa ń wà láàrin wa kì í ṣe pé kálejò ní visitors ìjọba bá wa will wé. usually come within. Ẹgbẹ́ tẹ́lẹ̀ wà discipline fún ara wa. Let us be Ìjọ disciplined. Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ ẹjọ́ tó lé We are Ọlọ́run. talking about the word of God. Ọlọ́run mo fi bẹ̀ wá. I beg God in the name of Mo tó God. gbé dání lọ́lọ́run gbélé mi lọ́wọ́. I am due to Tí mi ò bá carry the tọ́ job Ọlọ́run by fi lé mi giving lọ́wọ́. it to me. If I am not up to who have given it to Òṣìṣẹ́ me, tó lè gba ọ̀rọ̀ lẹ́nu mi. no one can take it from me. Please ẹjọ́ tó lé Ọlọ́run. Àlejò máa ń wà wọ́n máa ń wà àárín wa wọ́n dẹ̀ máa ń kọ̀ lẹ́tọ̀ àgọ́dẹ̀ ẹ̀kọ́ rẹ̀. There are always signs Ọ̀rọ̀ Jesus Ọlọ́run calling ni ó that gbogbo corrected gbogbo nǹkan lọ. us. Please. The word of God is more than Ẹjọ́ tó lè everything. Please, in the name of Olúwa ò ní God. fi wá sílẹ̀. Amen. Àmì tẹ́ lórúkọ Jésù. Àmì Jésù. Ohun tí a fi ń wọlé ìṣòro gbà lọ́wọ́ wa. Àmì Jésù. Sátánì ò ní gbà lọ́wọ́ wa. Àmì Jésù. Nínú ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́, a ò ní tẹ́ àmì ṣubú lágbára Àmì lọ́wọ́. Jésù. A ò ní kọ́sẹ̀ ìjọba wa. Àmì Jésù. Ẹjọ́ tó ní sí Ọlọ́run. I beg us in the name of Ẹ jẹ́ ká God. mọ ohun tí à ń pè ní Let Ọlọ́run. us know what we call Ẹ God. jẹ́ ká mọ ohun tí à ń pè ní ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Let us know how to thank Ẹ bá God. fi gbogbo oṣù ní kákan máa fi dúpẹ́. If we use this month to Tí wàá thank tó Him, bẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ. it's not enough. Tí wàá tó bẹ̀ màmá, tí wàá tó bẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ. It's not enough. Àìmọye àwọn tó ń travel fẹ́ pé wọ́n kó wọn lọ ká bí wọ́n Many ṣe people pa are wọ́n. traveling and they kidnap Àrò tó ń ṣẹlẹ̀ ní ìjọba kéré. You see what is happening all around Ọ̀sẹ̀ the tó kọjá church. náà ná tún kọ́ àwọn kan ní kọjá àwọn kí àmì ẹ̀sán náà ń ṣèṣì Last lọ́wọ́. week Sunday they still kidnap many people in the church. Ohun tá a ti gbọ́ tẹ́lẹ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ It ni. is what we've Kò lè heard. ṣe kó má ṣẹlẹ̀. It can happen. Ìwọ ni kó mọ Ọlọ́run tó ń sìn. It is for you to know the God you Ìwọ are ni kó serving. mọ ìsúnmọ́ Ọlọ́run nínú It ayé. is that you know how you close Ìwọ to ni kó mọ God. bó ṣe súnmọ́ Ọlọ́run. It is for you to know how you be close Ikú to kan ló God. máa pa wá màmá. It is one death that will kill Ikú you. kan náà la máa kú náà. It is one death that will kill you. Ọlọ́run ló mọ ibi tá a máa dákẹ́ sí. It's only God that Kò sẹ́ni tó lè knows. sọ pé bí káyọ̀ ló máa kú sí. No one can say. So tí ìwà àti Ọlọ́run ni pé jẹ́ kí inú ẹ̀ wọ́n wó ìrẹ́ inú ẹ̀dọ̀ Ọlọ́run. It's for you and God to be Tó clean. bá ti dé ẹ̀kọ́ kó dé náà nù. Once it's come, it comes. Ìrìn àjò níwájú Ọlọ́run. Your movement before God. Ọkàn ẹ̀ sí Ọlọ́run àti sí èmi. Your heart before God and for Ọkọ̀ woman. gbé dání ní kò wò. The heart you are carrying is what you need to Báwo ló search. ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Don't look at what is happening around. Ọlọ́run tó ń sin ní kò wò. Look at the God we are serving. Báwo tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Don't look at what is happening around. Bàbá kan nínú nígbà wo ó ní gbogbo àwọn ọmọ ọ̀dọ́ lòun ṣe òun fi jẹ́ sí wọn lára. There is one fellow that said he has Òun fetched bí wọn, the churches. He has fetched them. Ẹ wo ó ní ta lè ní Ọlọ́run. He said, who is the Son of God? Ta lè ní tó ìmọ̀ra yẹn mà. Ọjọ́ God kan ní see kú that dé your bàbá. first pride that you be carrying. Ikú máa jẹ́ lọ́jọ́ kan náà. A death will come one day. Ó ṣe kí ló ṣe jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù ó tiẹ̀ mọ́. Why not let the blood of Jesus Christ Ó hold sùn you? lórí bẹ́ẹ̀ tí kú bá máa mú àwọn ẹ̀ màmá. If you are sleeping on your bed and it is storm to storm, Tó lọ sílé it is ìgbà not until you go to church or you go Ikú anywhere. bá dé ó ti dé náà. Once it's come, it comes. Ṣé ọkàn ẹni? It's your mind. Ọ̀pọ̀ yọ lọ́wọ́ ẹ̀rù ikú. Kì í mọ kú máa yẹ o. Tí a bá ti pa máa yẹ. Once we die, we Ọlọ́ will ìgbàgbọ́ be. ló mọ̀ jẹ̀ kó má bàa kó. It is only God that is scared. Abá láti ibì kan ni a ó padà síbẹ̀. We came from somewhere and definitely we will go Ọba tí back. rò pé ọjọ́ kan àjọ kan. One day will be one day. Ọjọ́ kan a máa dá ẹrù yìí sílẹ̀. One day we will leave everything. Ọjọ́ kan wọ́n máa ti wá tó òdì sí wọn. One day they will wake us
God will not Ọjọ́ kan wà ní agbára náà kò ní ṣe gbé mọ́. A day will be and will not be able Bàbá to tí lift kò our ní gbogbo hands. ìgbà. If we think of this, Àwọn máa ní ìbẹ̀rù Ọlọ́run. we will continue to have the fear of Àwọn God. máa ní ìbẹ̀rù Ọlọ́run. We will continue to have the fear of God. Àwọn bí a ṣe ń ṣe Ọlọ́run. We will know how to worship God. Ìwọ tó ti ẹ̀sìn Ọlọ́run tó Ọlọ́run pẹ́ lójú tẹ́lẹ̀. You that you worship God and you have never lived it. Kò fi Ọlọ́run ṣe, kò fi ṣe ìgbẹ́kẹ̀lé. This is the time you need to use God as everything. Kì í ṣe ètò tó fẹ́ lò. Not that thing you want to Kì use. í ṣe ìbọn tó kéde abẹ́lẹ̀ ló mọ̀ bọ́ni. How many people can even throw gun? Ọlọ́pàá gan ọkọ̀ sáfẹ́. Even the police are even running. Ọlọ́pàá síta, ọlọ́pàá mélòó, àwọn ọmọ sáfẹ́. If we are to even mount police there, they are even running for death. Bí wọ́n bá ti fẹ́ lọ ṣiṣẹ́ wọn sọ fún àwọn ọlọ́pàá yẹn pé ẹ̀kọ́ tàwọn kò báyìí. Anywhere they had, they will tell them they should leave. Ta ló lè sọ fún Jésù? Who can tell Jesus Christ that leave that place they are coming? Èèyàn lè pa á. Anyone God that did not kill, no one can Ẹjọ́ kill. náà bá fi dé ọ̀tá lọ́wọ́ ọ̀tá ò lè kú. If God did not leave you for the Ẹjọ́ enemy, náà bá God fi will dé take ikú lọ́wọ́ you. ikú ò lè pa á. If God did not leave you for death, then God Màmá will bàbá take you. ẹjẹ́ ká mọ olú Ọlọ́run tí a Mommy fi. and dad, let's know the God we are serving. Ẹjẹ́ ká fi ìbẹ̀rù sí Ọlọ́run. Let's serve God with fear. Ìbẹ̀rù Ọlọ́run yẹn gbogbo Ọlọ́run lè lọ́wọ́ èmi àti It wa. is that fear that God needs from you and Ẹjẹ́ I. ká bẹ̀rù Ọlọ́run. Let's fear God. Ẹjẹ́ ká súnmọ́ Ọlọ́run sí. Let's move closer to God. Ó nìkan ló lè gbà wá. It's the only one that can save. Ọlọ́run nìkan ló lè gbà wá lórí It's ọ̀sán. only the one that can save. Kì í ṣe àdúgbò kan o. Not streets, Kì í ṣe ìlú kan. not nation. Ìdí gbogbo àgbáyé ni. All the whole nation. Ìdí gbogbo àgbáyé ni. All the whole nation. Àwọn tó wà l'Amẹ́ríkà tó wà lọ́dọ̀ tó bá aṣojú pọ̀ lè wá mọ́. Those that are outside the country could not Ẹ mọ̀ come pé down. ìjì ni ẹ o. For you to know it's a siege. Ìjì ìdánwò àgbẹ̀. It's a siege from Ọmọ tó ń church. ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. But what is happening around? Ìdí gbogbo àgbáyé ni. It is the whole nation. Ti Ọlọ́run ni pé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Let us move closer to God. Ẹ jẹ́ ká gbé àwọn Ọlọ́run àlàyé wọ̀. Let's armor His word. Torí pé ohun ìjà wa kì í ṣe nípa ìjà agbára. That thing is not Ó lágbára nínú Olúwa láti wọ́n bí gbígbà ìní àti wọ́n or báyìí. it's honor in Him to Ẹ jẹ́ ká move mọ the Ọlọ́run tí a ń mountain. sìn. Let's know the God we are Ẹ serving. jẹ́ ká mọ Ọlọ́run tí a ń sìn. Let us know the God we are Ẹ serving. jẹ́ ká mọ tí a gbé dání. Let us know what we are carrying. Ẹ jẹ́ ká mọ ọkàn wa. Let's know our hearts. Ẹ jẹ́ kí ọkàn apèsè Ọlọ́run. Let our hearts be pure to God. Ọkọ̀ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. In the name of the Father, Son, Olúwa ò ní fi wá sílẹ̀. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ kò ní bọ̀ wá sílẹ̀. Holy Spirit will not leave us. Ìjì tó ń jà lórílẹ̀-èdè àgbáyé The lọ́wọ́lọ́wọ́. siege in the whole nation Àtẹ̀mí àti ẹ̀yẹ. for you and I, Àti gbogbo tó ní àti tí ò bẹ́ẹ̀. for every living and non living Kò ní thing, jà wá lórúkọ Jésù. it will not come near us in Jesus' Kò ní name. kò ní jà wá lórúkọ Jésù. Amen. Afẹ́fẹ́ ibi kò ní fẹ́ lu èmi àti ìwọ. Amen. Ìjì tó ń jà ní ìdílé mi àti ìwọ. That siege in your house and my house, 2025 kò ní jẹ́ kó gbé wa lọ. 2025 will not swallow us. Gbogbo ní fún Ọlọ́run ló bẹ̀rẹ̀. Hallelujah. Ẹ jẹ́ àjókòó. Let's be seated.